ẹ mọ́ kú ojú òpó dí àfìrìmọ̀jò kú ẹnu sà ń ṣọ̀fọ̀ kábíyèsí ọba Olúbàdàn of Ìbàdàn land Ọba Owolabi Olakulehin wàjà ní kùtùkùtù àárọ̀ yìí kọ́lọ́hún ọba kó bá a fọ̀run kẹ́ wọn. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ nídìílé bàbá yìí lónìí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní wẹkúnmu bòròbòrò ni o bó ṣe ń sunkún lé bàbá yìí bẹ́ẹ̀ làwọn nǹkan náà ṣe ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ nídìílé sẹ́nitọ́ Adéwọ̀lú Ládọjà torí pé kí ni torí pé àwọn gangan lọ́ba kàn báyìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mọ̀kànmọ̀kàn lóye ń kàn torí pé oyè tó bá kára àwò ó ti wá padà kára ẹ̀dẹ̀ báyìí o ni àwọn nílù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lùlù ni wọ́n ń jó ní bàbá Ládọjà náà kìjó mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń béèrè pé ó wù tí bàbá yìí ṣẹ̀ṣẹ̀ wàjà tán làwọn wá kìjó mọ́lẹ̀ báyìí ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tẹ̀yìn rí sí àgbọ̀n ti bẹ̀rùn pé kí ló fà á tó jẹ́ pé bọ́ba kan ṣe ń wàjà báyìí làwọn onílù náà ti sáré lọ ká ọba tuntun tí ó bọ́ sórí àpèrè tó ti lọ ka mọ́lé tó sì bẹ̀rẹ̀ sí ń lùlù fún tóun náà bẹ̀rẹ̀ sí ní kìjó mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí ṣe ní kàyéfì o bó fẹ́ kẹ́ bá ń darapọ̀ lábala àríwísí kẹ́ bá ń dá sọ̀rọ̀ yìí tó rọrọ̀ ohun ti ń gbẹnu tán báyìí ó ti ń lékenkà bẹ́ẹ̀ náà ló ń pakasọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ọba ìlú Ìbàdàn ó ti jẹ́ ọba 43 lọ́wọ́lọ́wọ́ báyìí èyí ò lórí ọba tó wàjà láì àfẹ̀mọ́jú yìí àmọ́ sẹ́nitọ́ Ládọjà Adéwọ̀lú tó fẹ́ gorí àpèrè lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ó jẹ́ ọba 44 tí ó jẹ nílùú Ìbàdàn abẹ́rẹ́ pé ọ̀rọ̀ yìí ti wá kà sí àràbá ẹ wò ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé lónírúurú níbi tí Ládọjà ti bẹ̀rẹ̀ sí ní mú jójó tó ń kijó mọ́lẹ̀ táwọn onílù náà tí wọ́n ń lùlù fún tó ń jó tó ń yọ̀ nígbà táwọn kan tí wọ́n ń sunkún nílé tiwọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ àmọ́ tó ti pé wọ́n gbé yín débẹ̀ ńkọ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn náà lẹ́balẹ̀ sí bàgẹ́ níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun lẹ́pẹ́ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní òmàtà yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹ́nu ó yá ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. káàárọ̀ gbogbo ojú tó ń wà ìkànnì BBC. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí àbẹ́rẹ́ pé ọ̀rọ̀ yẹn ó rí bákan kí ni nǹkan tẹ̀yin rí sọ̀rọ̀ yìí ẹ máa bá mi kọ́mẹ̀ntì ẹ̀ sí abala àríwísí nísàlẹ̀ fọ́nrán yìí kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ máa bá mi bò síàsíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò tààràtààrà àwa nírè jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà
tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.